fàákàjà tó ń lọ láàrin gbajúmọ̀ ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ni olóyè Sunday Adéyẹmọ ẹni tọ́pọ̀ èèyàn mà sí Sunday Ìgbòho àti ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá ààrẹ Gani Adams ó tún ti gbọ̀nà míì yọ o pẹ̀lú bí Sunday Ìgbòho tó ṣe kọ lẹ́tà lọ́ọ̀yà míì ìyẹn lẹ́tà agbẹjọ́rò kejì sí Gani Adams lọ́jọ́ ajé ọjọ́ Monday tí í ṣe ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹta tí a wà yìí tó sì jẹ́ pé bílíọ̀nù mẹ́wàá náírà ẹni Sunday Ìgbòho ìlú ń béèrè lọ́wọ́ ààrẹ Gani Adams báyìí kì í ṣe ìròyìn mọ́ wípé lẹ́yìn tí àwọn ọba ilẹ̀ Yorùbá àtàwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó ń bá wọn parí ìjà tí Sunday Ìgbòho àti Gani Adams sì ti fi ọ̀rọ̀ síta wípé ogun ti ṣẹ́ o àti pọ́nmọ́ lẹ́yìn àwọn kankan kò tún gbọ́dọ̀ búra wọn mọ́ bẹ́ẹ̀ ni wọn gbọ́dọ̀ yẹ̀yẹ́ ẹnikẹ́ni nínú Ìgbòho àti Gani Adams mọ́ níṣẹ́ lọ̀rọ̀ tún ti bẹ́yìn yọ táwọn méjèèjì tó tún ti bẹ̀rẹ̀ ìjà tuntun tí Sunday Ìgbòho sì ti kọ lẹ́tà ilé ẹjọ́ sí Gani Adams pé bí ò bá lè tọrọ àforíjì kó kéde fún gbogbo ayé pé ó bà òun lórúkọ jẹ́ yípe òun mọ̀ nípa ikú Bọ́lá Ìgè níṣẹ́ ni òun yóò gbé lọ ilé ẹjọ́ yóò sì tún san owó ìtanràn ìdajì bílíọ̀nù náírà 500 million naira tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé lẹ́tà àkọ́kọ́ tí Sunday Ìgbòho kọ sí Gani Adams òun ni déètì ọjọ́ kejìdínlógún oṣù kẹta ìyún 18th of March ló wà lórí ẹ̀ agbẹjọ́rò amòfin J. Sanusi ènìyàn wọn ló sì kọ lẹ́tà náà sí Sunday Ìgbòho èyí tí Gani Adams tó ti fèsì ṣùgbọ́n tẹlifíṣàn Yorùbá Tòótọ́ lè fìdí ẹ̀ múlẹ̀ o wípé Sunday Ìgbòho dúró lórí eléyìí o bàbá náà ó fẹ́ jà fún ẹ̀tọ́ ààrẹ àti láti pa orúkọ burúkú tí wọ́n ti fi ń kàn án láti parẹ́ pátápátá pẹ̀lú bí agbẹjọ́rò ẹ̀ amòfin Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì bó tún ṣe kọ lẹ́tà tuntun sí Gani Adams ní ọjọ́ ajé ìyẹn ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹta tá a wà yìí ìyẹn Monday ọ̀sẹ̀ yìí nínú lẹ́tà tí amòfin Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì kọ lórúkọ Sunday Ìgbòho sí Gani Adams ìlà ti gbọ́ pé ó jẹ́ kó di mọ̀ o wípé ní kíákíá báyìí kí Gani Adams kó gbé ọ̀rọ̀ orúkọ àti ipò sílẹ̀ o kó bọ́ síta kó tọrọ àforíjì kó sì kéde fún gbogbo èèyàn wípé òun kò sọ pé Sunday Ìgbòho mọ̀ nǹkan kan nípa ikú Bọ́lá Ìgè o àti wípé irọ́ lòun pamọ́ wọn ní bíbẹ̀ kọ́ bí kò bá ṣe léyìí ìpàdé di ilé ẹjọ́ o àti wípé yóò tún san bílíọ̀nù mẹ́wàá náírà 10 billion naira owó ìbanilórúkọ jẹ́ fún Sunday Ìgbòho tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé Gani Adams òun náà ti múra láti jẹ́ káwọn agbẹjọ́rò ẹ̀ ká fèsì sí lẹ́tà amòfin Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì ṣùgbọ́n nínú lẹ́tà náà a gbọ́ pé wákàtí 48 hours tí í ṣe ọjọ́ méjì èyí tí ó ti parí báyìí ìní wọ́n fún Gani Adams láti fi tọrọ àforíjì láti fi ṣe ní tí wọ́n ń ṣe ní tí wọ́n ní kó ṣe tí wọ́n sì ní kó tó tọrọ àforíjì nínú ìwé ìròyìn Ojúmọ́ Ilẹ̀ Wa kan méjì bí bẹ́ẹ̀ kọ́ wọn ni yóò bá rẹ̀ nílé ẹjọ́. ní báyìí Sunday Ìgbòho tó ti gbé ìgbésẹ̀ ńlá lórí ọ̀rọ̀ Gani Adams ó tún ti kọ lẹ́tà agbẹjọ́rò kejì ìyún nípasẹ̀ Pẹ̀lúmi Ọlájẹ́ngbèsì ó tún ti kọ sí Gani Adams o lẹ́yìn tí amòfin J. Sanusi ti bá a kọ tó sì jẹ́ pé bílíọ̀nù mẹ́wàá náírà ìní Sunday Ìgbòho tí ọ̀pọ̀ àwọn olólùfẹ́ tó mọ̀ sí Ìgbòho Ṣàwù Bàbá Dàmí ìlú ń béèrè lọ́wọ́ Gani Adams báyìí.